ó dá ẹ̀yin èèyàn wa a kú dédé àsìkò yìí torí pé n tó bá ń lọ láyìíká wa ẹni a máa ń búra wa gbọ́ ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ lọ́kọláya ó dàbí nǹkan mà ní ibi tó bá yí sí kó wá ni kálukú máa mọ̀ wọ́n sọ pé ọgbọ́n òdigi àfi tá a bá rókùn ilé ayé ò ṣeé dágbé àfi kéèyàn lọ́kọ àfi kéèyàn níyàwó ṣe rí àwọn obìnrin tí wọ́n sọ pé ṣé mo lè má rí báyìí irọ́ náà ń pa lóde okun wọn kò wọ́n kọ́ máa dàdà gbé àdáfà o kò wọ́n o ẹ wo gbogbo àwọn celebrities àwọn obìnrin tó jẹ́ pé a ti mọ̀ wọ́n ti pẹ́ tó jẹ́ pé bóyá wọ́n ti bímọ rí wọn ò sí nílé ọkọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀pọ̀ nínú wọn náà ló padà wà ń lọ́kọ o bó tẹ̀ jẹ́ pé ìyàwó kejì ìyàwó kẹta ni ọ̀pọ̀lọpọ̀ wọn wá ń ṣe ayé ò ṣeé dágbé ò lè dáyé gbé tó bá yá kíní yẹn máa fẹ́ sùyàn ṣùgbọ́n ṣé wá rí ẹ̀yin obìnrin ẹ̀ ń gọ̀ ni n tí ò yé yín ó pọ̀ ju n tó yé yín lọ kì í ṣe pé mò ń ṣàìdẹ ọkùnrin o ṣùgbọ́n tó bá ń ṣẹlẹ̀ ńlá máa ń fẹ́ sọ̀rọ̀ lé lórí mo gbọ́ sítórì èèyàn kan láìpẹ́ yìí obìnrin yẹn ìgbà tó ń sọ̀rọ̀ ó ní ọdún bíi kẹrin karùn-ún rèé tó jẹ́ pé tí òun àtọkọ òun táwọn ti ṣe ìgbéyàwó ó wá ní ẹ̀ẹ̀márùn péré ní ọkọ òun ló súnmọ́ òun ó ti yé yín ó lẹ́ẹ̀márùn péré ní ọkọ òun ló bá òun ṣeré lọ́kọláya láti nǹkan bí ọdún bíi mẹ́rin tí àwọn ti ṣe ìgbéyàwó just 5 times kí ló dé kí ló ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé nǹkan kan ń ṣẹlẹ̀ nìyẹn tá a bá dẹ̀ gbọ́ tẹnu ẹ̀gà a máa sọ pé ẹ̀gà ń pa àtó ni obìnrin yìí ó ṣàlàyé ilẹ̀kùn ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ o arábìnrin tó fi jẹ́ pé ẹ̀ẹ̀márùn péré ẹni ọkọ rẹ ló bẹ́ẹ̀ lájọṣepọ̀ láàrin ọdún mẹ́rin tẹ́ ti ṣe ìgbéyàwó tọ́rọ sọ pé ilé ọkọ yẹn ti sóhun kò dẹ̀ sí tóun fẹ́ ṣe bó tẹ̀ jẹ́ pé òun ti sá díẹ̀ kó ń lé ọkọ yẹn òun kàn ń ṣe àwọ̀sùn káàkiri ní ilé ìjọsìn kankan lòun sùn ká gba àwọn kí ni tóun fẹ́ ṣe o kò yé òun sí ó dáa náà kí ló ṣẹlẹ̀ o ó ní nígbà tóun kọ́kọ́ lóyún àkọ́kọ́ bóun ṣe wọlé gbàrà tóun lóyún lòun lọ sílé ìwòsàn dókítà wa ń sọ fún ọkọ òun pé kó sì ṣe àgò díẹ̀ fún ọ̀rọ̀ ìbálòpọ̀ eléyìí tí ó máa ṣe fún ìyàwó ẹ̀ pé kó sì fún ní bí oṣù 3 péré just 3 months kó fi abstain láti má ṣe súnmọ́ ìyàwó ẹ̀ bóyá torí kóyún ẹ̀ bá lè dúró kóyún ẹ̀ má bàa jábọ́ ẹ̀mọ̀ àwọn dókítà ló lè sọ ohun tí ó fà á táwọn fi sọ bẹ́ẹ̀ ìyàwó yẹn wá ní láti gbà yẹn ńlọkọ òun ló ti mi ò ti súnmọ́ òun mọ́ rárá oṣù 3 tí wọ́n ní kó má fi súnmọ́ ó pé oṣù 6 oṣù 9 ó bímọ kódà ó nígbà tóun fẹ́ bímọ yẹn gan wàhálà ni òun ní tí oríṣiríṣi yìí ná ẹ̀wọ̀n pé ẹni tí obìnrin tọ́kọ ò súnmọ́ rárá nínú oyún àwọn obìnrin ló mọ bó ṣe máa ń rí pàápàá àwọn tí wọ́n ti bímọ rí òun wá ń bi léèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní kò sọ nǹkan kan fún un kí ló ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ fi dà báyìí kò sọ nǹkan fún un ọdún kìíní ìgbà míì gan tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan láàrin oṣù 6 tí ó bá fẹ́ súnmọ́ òun máa bẹ́ẹ̀ òun máa rọ oríṣiríṣi nǹkan òun máa fọ̀rọ̀ wérọ̀ nǹkan òun máa fojú ẹ̀ mọ́ra kó tó di pé ó dọ́gbọ́n súnmọ́ òun ó ṣàkà ó ní 5 péré ẹni ọkọ òun ló súnmọ́ òun fún odidi ọdún 4 táwọn fi marry kódà arábìnrin yẹn sọ̀rọ̀ débi pé òun ti lóyún kejì báyìí oyún yẹn bí oṣù 2-3 tipátipá náà ni ó kó tó di pé ó súnmọ́ òun tóun fi lóyún yẹn o òyìn oyún ẹlẹ́ẹ̀kejì yẹn o oyún bẹ́ ń kùn ọkọ òun kò súnmọ́ òun mọ́ ṣùgbọ́n nígbà tó dàárín kan òun ò lè mara dúró torí pé bóò la ṣe sọ ọdún 4 òun dẹ̀ sì kéré ọmọdé ara òun lòun ọkọ òun ò súnmọ́ òun lòun bá wáwọ́ ọ̀rọ̀ kan fi ṣàdá ọ̀gbẹ́ni kan tó jẹ́ pé ó ti ń dà òun láàmú tipẹ́tipẹ́ bó tẹ̀ jẹ́ pé yẹn ti marry mo fẹ́ nǹkan kan ṣáà mọ tó ń lọ ń gbòòrò ayé a lè fẹ́ rú ẹ̀ kù ṣùgbọ́n obìnrin ló yẹ kó ṣì làákàyè lẹ̀ tí ò yẹ kó gbà fún torí pé ilé ọkọ ló wà ó lóun yá gbà fún tòun ìgbà tóun gbà fún àwọn jọ ní ìbálòpọ̀ bẹ́ẹ̀ lòun máa ń yíwọ́ sí kò yẹ kó o ṣe bẹ́ẹ̀ kò sí tóun fẹ́ ṣe òun ò lè dá dúró ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ ńlọkọ òun bá bẹ̀rẹ̀ sí ní threaten òun ǹjẹ́ ó ṣe nǹkan báyìí torí pé ó rí traces pé ó dàbí pé ìyàwó òun ti fẹ́ máa yànlè ìyàwó yẹn dẹ̀ ń fi ẹ̀sùn kan ọkọ ẹ̀ pé bẹ́ẹ̀ báwo orí fóònù ẹ̀ oríṣiríṣi obìnrin àwọn onínàbì ló kún orí fóònù ẹ̀ tó tọ́ka sí pé ọkùnrin yẹn náà ó ní àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de tó jọ ń bá ní ìkànpọ̀ nígboro kò dẹ̀ ṣe nǹkan kan pẹ̀lú ìyàwó ẹ̀ mọ́ ó wá ní òun jẹ́wọ́ ó jẹ́wọ́ kẹ̀
a kì í jẹ́wọ́ ọrú ẹ ó nígbà tó fẹ́ threaten tó ń fi kú léhun pé òun máa pa òun ní nǹkan kan tó ń wò bá jẹ́wọ́ ó jẹ́wọ́ kí ló jẹ́wọ́ fún ni ìkórìíra yẹn wá dé 100%. ọkọ yẹn ò wá fẹ́ rí mọ́ rárá ló fi di pé ìyàwó ló fi ṣe gààyà nínú ilé yẹn kò wá mọ tó fẹ́ ṣe kò níṣẹ́ kankan lọ́wọ́ kò lówó tó máa fi gbalé ó mọ́ ọmọ ẹ̀ léńjẹ pẹ̀lú yúnú bóyá ó tiẹ̀ sọ pé òun tiẹ̀ dọ́gbọ́n àti ṣẹ́yìn oyún ò ṣeé ṣẹ́ ni kí ni tó fẹ́ ṣe kò níṣẹ́ lọ́wọ́ kò sí ní owó tó máa fi gbalé ilé ìjọsìn ló ń sùn kiri ẹ gbọ́ kí ló yẹ kárábìnrin yìí ó ṣe ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ yìí torí pé à ń gbìyànjú ẹni tó sọ̀rọ̀ fún òun gan wọ́n ń gbìyànjú pé ó yẹ ká bá ọkọ náà sọ̀rọ̀ ká gbọ́ tẹnu ẹ̀ torí pé tá a bá gbọ́ tẹnu ẹ̀ gà a máa lẹ́gà ń pa àtó ni a lè sọ ṣẹ́mọ̀ yìí kí n tó dùn nínú ẹ̀ lóbìnrin yẹn máa sọ fún wa èyí tó ṣe tó kù díẹ̀ káàtó kò ní sọ ṣẹ́ ẹrọ́kùnrin gbogbo ògbàlá ló máa ń hùwà ká máa ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó tàbẹ́lòmíì ń gbòòrò gbogbo ògbà lọkùnrin ọkùnrin ò lè mára dúró fọ́jọ́ 5 ọkùnrin tó bá mára dúró fọ́jọ́ 3 tí ò bá ìyàwó ẹ̀ ní nǹkan papọ̀ ọ̀gá ni o yàtọ̀ sí pé èèyàn súnmọ́ lọ́hùn bóyá èèyàn ń gbàwẹ̀ nǹkan kan ìpè normal kì í ṣe pé ìyàwó ẹ̀ ń ṣe nǹkan oṣù normal ó wá dúró fọ́jọ́ 3 ó yẹ ká gbóṣùbà fún ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin tẹ́ pé àyọ̀ǹgẹ̀ ni tẹ́ pé ẹ̀jẹ̀ sì ṣe dáadáa kò ń ṣàgbàlagbà kan lọ títí ó wá dúró ọjọ́ 5 ọjọ́ 10 ó yẹ ká gbóṣùbà sàdánkátà fún kò common fọkùnrin láti dúró fún abí ọjọ́ 5 ọjọ́ 10 wọ́n wá sọ pé oṣù 3 tọkùnrin yóò bá lọ́ọ̀fù ìyàwó ẹ̀ ó máa bẹ́ sí gbòòrò kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí and nígbà tí wọ́n sọ pé kí ọkọ ẹ̀ kó abstain fódìdí 3 months ìyàwó kí ni tó ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ ńgbà náà tó wọ́n bá sọrú ẹ̀ fún obìnrin pé má jẹ́ kọ́kọ́ ẹ súnmọ́ ẹ o torí bí akóyún má bàa jábọ́ o gbọ́dọ̀ lo àbúrò ìbálòpọ̀ o gbọ́dọ̀ máa bá ọkọ ẹ ṣeré débi tó máa dàtọ̀wọ́ ẹ lẹ̀ oríṣiríṣi eré yẹn ló wà àwọn ò lè fi gbogbo ẹnu sọ́ni torí pé ọmọdé náà ń wò wá èyí tá a fọwọ́ ṣe èyí tẹ́tẹ́ pé ẹnu nǹkan kan ló máa lò ó ṣàtìyẹ yẹn mọ́ bẹ́ẹ̀ kálukú ilé ẹni láti jẹ̀kútẹ́ onídodo gbogbo ọ̀nà tó bá máa gbà ọkọ ẹ gbọ́dọ̀ wà ókè kì í ṣe pé wọ́n sọ pé ọkọ ẹ má súnmọ́ ẹ fódìdí oṣù 3 o torí pé oyún ò ṣáà ní kó máa jẹun níwọ̀n ìgbà tó bá ti ń jẹun o gbọ́dọ̀ lè máa bọ́kọ ẹ ṣeré tó máa fi wà ókè kì í ṣe dandan kó délé ìlérí yẹn àìmọye ibi tọkùnrin lè dé akànfẹ́ wà ókè ni ibi tó rí òkì bọ̀ akànfẹ́ wà ókè ni bóyá obìnrin yẹn ò ṣe bẹ́ẹ̀ tó bá dẹ̀ fi lè mọ ọkùnrin yẹn lára fódìdí oṣù 3 yẹn kò ní ìwù kó súnmọ́ mọ́ àfọkùnrin tó bá jẹ́ pé ó kàn lọ́ọ̀fù ìyàwó ẹ̀ tàbí pé ó tún ro àjọṣebọ̀ ìyẹn ló lè máa wò pé òkè oṣù 3 ó fẹ́ pé náà àìmọye àwọn ọkùnrin karambani tó ń bẹ ń gbòòrò àìmọye àwọn èpò tó ń bẹ nínú àlìkámà ọkùnrin adára wa mọ amọ́ra wa mọ̀ nàka ẹ̀ ó dáa náà ó ti wá ṣẹlẹ̀ ó yẹ ká bèèrè wa léèrè àwọn ọkùnrin kí ni ìyàwó wa lè ṣe fún wa tá a máa fi sọ pé àní súnmọ́ mọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ à ń bí léèrè ìjà kọ́ ìbéèrè ni ẹ gbọ́ kí ni tóbìnrin tó lè ṣe fún wa tá a máa fi sọ pé mi ì lè ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn tán máa ní ni pé bóyá táwọn bá rí traces pé ọkùnrin mi ń gorí ẹ̀ àwọn lè sá fún un ṣe rí ìgbẹ́ kékeré létí àwọn gbẹ̀gìrì tí ojú bá kú ọkùn òní kù mẹ́ láyé obìnrin gbogbo ọ̀nà lẹ gbọ́dọ̀ dípa tọkọ yín ò gbọ́dọ̀ rí traces pé ẹ̀ ń bọ́kùnrin sọ̀rọ̀ lásán ká tó wá sọ pé ẹ ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin míì gbogbo ọkùnrin láyé ló kórìíra kinní yẹn kò dẹ̀ síbẹ̀ yẹn fẹ́ sọ kò lè tọ́nú ẹ̀ ó lè yí sí láti forgive ṣùgbọ́n kò lè yí sí láti forget ṣe rí obìnrin ó lè gbé kúrò lọ́kàn tó bá ká ọkọ ẹ̀ pé ó ń ṣe ojú méjì pé ó ní girlfriend kankan wọn bá bá a sọ ó lè no problem ó dẹ̀ ti tán náà nìyẹn ṣùgbọ́n ọkùnrin ò ní gbójú ń bẹ̀ láíláí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wọ́n máa sọ pé a lè fẹ́ra mọ́ kí kálukú máa lọ àfi tó bá ní kọ́má kan níwájú irú kọ́má tó lè jẹ́ pé bí abiyán ní òkè ìyàwó ẹ ìnáwó tẹ́ bá ti ń jọ ń wà papọ̀ àwọn tí wọ́n máa ń jíṣẹ́ oríṣiríṣi fún tẹ́
tẹ́ bá ti jọ wà papọ̀ ní success yẹn máa lọ déédéé ọjà máa ta nǹkan. Àwọn kan rí bẹ́ẹ̀ tó yẹ pé ọkọ náà dẹ̀ bí ó gbọ́n bì kan àbí ó ṣàkíyèsí ìyẹn nìkan ló rò pé wẹ́ẹ́ tá a bá torí epo jẹṣu a máa torí iṣu jẹpo ṣùgbọ́n tí ó wà ti sí yẹn bẹ́ẹ̀ in fact nǹkan ọmọkùnrin ẹlòmíì náà ò ní gbéra tó bá wà pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá ti gbọ́ rí pé nígbà tí òun àtìyàwó òun tí àwọn ti marry ó tún lọ ń ba tẹlòmíì ń balẹ̀ lórí. Nǹkan ọmọkùnrin ẹlòmíì ò ní gbéra torí pé kíní yẹn wà very very sensitive. Ìṣe ló máa rò lọ́kàn pé ọkùnrin mi bẹ́ẹ̀ lájọṣepọ̀ tó ń bẹ nínú ilé mi gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ̀ mi. Kò rọrùn. Ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ máa ṣọ́ o. Kódà tó bá jẹ́ pé nǹkan kankan ṣẹlẹ̀ kódà ọmọ condemn ẹ̀ totally o. Pé kí obìnrin kó máa tún ní ojú níta ìwà àbàjẹ́ gbáà ni kò tiẹ̀ ṣe é gbọ́rẹ́ rárá. Ṣùgbọ́n tí nǹkan kan bá ṣẹlẹ̀ kápẹ́ bí irú ọkùnrin ó travel out ó lọ́dún 4, 5, 6 kò wálé ó bá wálé ńjọ́ kan ó wá ní ìbò ló lọ kìnìún kan jẹ́wọ́. Má jẹ́wọ́ o má jẹ́wọ́ kódà gan kó rí ẹ kó jáde nílé ọkùnrin kó tún aṣọro ibo ló ti ń bọ̀ ó lọ mi ò ṣe nǹkan kan dó ó fẹ́ gbà nǹkan lọ́wọ́ mi tó bá sọ pé irọ́ ni láti lè fi dilé ẹ mú tó o bá fi lè jẹ́wọ́ fọkùnrin kò sí tó o fẹ́ fi wẹ̀ mọ́ láyé ọkùnrin ò lè like ẹ mọ́ kò lè nífẹ̀ẹ́ mọ́ dàbí alára. Ó lè má lè lé ẹ jáde o ṣàmọ́ pé kò ṣe gbogbo obìnrin lèèyàn lè lé jáde nílé ṣùgbọ́n kò ní nífẹ̀ẹ́ mọ́ láyé. Ìfẹ́ yẹn ti drop nìyẹn. Ọkùnrin ò máa ń fẹ́ gbọ́. Ó lè jẹ́ ní tó ṣẹlẹ̀ nìyẹn tí ọkùnrin yẹn tó fi wòye pé òun ò ní fẹ́ súnmọ́ mọ́. Ọ̀rọ̀ lọ́kọláya ó dàbí nǹkan ó dàbí ogun ní lọ́dọ̀ ẹlòmíì ó dẹ̀ dàbí tó rọ̀ bí ẹ̀kọ́ lọ́dọ̀ ẹlòmíì. Kálukú ìhà tó bá kọ sí kálukú ló máa fi gbé kọ́lọ́run bá mi òkè kó ṣàánú wa. Ìyẹn bẹ́ẹ̀ ìkan tún wà tó jẹ́ pé ọkùnrin àti obìnrin wọn máa jọ ń fà á ó dẹ̀ yẹ kẹ́ ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀yin obìnrin. Ṣé ẹ rí obìnrin fún àpẹẹrẹ òun sọ fọ́kọ ẹ pé nǹkan báyìí mo fẹ́ ṣe o kò dẹ̀ lè yí padà o no èmi náà ní right mi lóòótọ́ obìnrin náà ní right ẹ̀ ọkùnrin náà ní right ẹ̀ ṣùgbọ́n ọkùnrin lọkùnrin máa jẹ́ títí láéláé ẹ má fi nù wá àmọ́ jẹ́ o. Ṣé ẹ rí ọkùnrin ní number 1 nínú ilé ọkùnrin lọ̀gá ọkùnrin ní olórí ilé kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí bọ́lá ń ṣe ṣayé nìyẹn. Ṣùgbọ́n àwọn fíìmù táwọn obìnrin míì ń wò àwọn ìwé tí ó ń kà àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n máa ní ọkùnrin náà ní right ẹ̀ obìnrin náà ní right ẹ̀ náà. Bóyá ẹ̀rọ ìpẹ́lú òyìnbó náà ń pè bí Áfíríkà níbí ilẹ̀ Yorùbá láwa àsọpọ̀bìnrin ò ní right kankan ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbé right ẹ̀ yẹn kọjá torí ọkùnrin tó jẹ́ ọkọ ẹ̀ ìjà máa dé wàhálà máa ṣẹlẹ̀ ó wá ń sọ fọ́kọ ẹ̀ pé this is what I want to do and I must do it. No kò yẹ kó sọ bẹ́ẹ̀ kódà ẹ̀ ń gọ ni ẹ̀yin obìnrin ó yẹ kẹ́ ẹ mọ ọgbọ́n tẹ́ máa fi dọ́gbọ́n gbà nǹkan lọ́wọ́ ọkùnrin agọ̀gàn ó yí sì fún yín gan láti gba gbogbo nǹkan wọ́ wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa jẹ́ máa fẹ́tẹ́gùn sí ni wàá ti fọwọ́ ra lórí olówó orí mi ìwọ náà kúkú lọ kọ́ mi ìwọ náà ni mò ń ṣe kíní fún ìwọ náà ni mò ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ni kò sẹ́lòmíì lẹ́yìn ìwọ ládé mi ìwọ ni gbára kan olówó orí mi ní ẹ ibi tó bá tì mí sí mò ń lọ kò sẹ́nì kankan tó tún lè ìwọ náà ni ìwọ ni bàbá mi ìwọ ni ẹ̀gbọ́n mi ìwọ ni ìyá mi ìwọ ni gbogbo nǹkan ìwọ ládé orí mi ìwọ lolólùfẹ́ mi mi ò nífẹ̀ẹ́ lòmíì láyé mọ́ ìwọ náà ni orí ọkùnrin á kàn máa wú ni gbogbo tó o bá béèrè ńgbà yẹn ó máa ṣe fún ọ ṣùgbọ́n kó wá ní no iṣẹ́ tí mo fẹ́ ṣe leléyìí. Ṣé ẹ mọ̀ yí pé gbogbo ọkùnrin ni ò máa ń fẹ́ kí ìyàwó òun kó wá expose sí oríṣiríṣi nǹkan pàápàá lórí íńtánẹ́ẹ̀tì. Imagine obìnrin tó yẹ pé orí íńtánẹ́ẹ̀tì ló ti ń ṣiṣẹ́ àwọn tó ń tajà ń bẹ̀ àtàwọn nǹkan míì tó yẹ pé ó ní ṣe pẹ̀lú íńtánẹ́ẹ̀tì tàbí àwọn nǹkan míì tó yẹ pé ó ní ṣe pẹ̀lú pé ó máa ní láti gba oríṣiríṣi nọ́mbà àwọn groups jọ tó dẹ̀ jẹ́ pé àwọn tó máa bá deal tó fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ orí íńtánẹ́ẹ̀tì orí fóònù orí WhatsApp nǹkan kan ni láti máa pè lọ́tún lọ́sì ó dẹ̀ máa ní láti chat tó jẹ́ pé bí 8 to 10 hours ó gbọ́dọ̀ wà pẹ̀lú fóònù. Ọkùnrin ò ní like ẹ̀ ó gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣe jẹ́jẹ́ ó lè máa sọ pé nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn nǹkan mọ́ wá fún mi nìyẹn ó gbọ́dọ̀ gbà pẹ̀lú mi no ó gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó gbọ́dọ̀ calm down fọkùnrin yẹn
o gbọ́dọ̀ ṣe pẹ̀lú agídí ọkùnrin máa dàrú mọ́ ẹ lọ́wọ́ torí pé tó bá ń sọ pé ìwọ náà ní right ìwọ náà n tó fẹ́ ṣe náà ló fẹ́ ṣe náà ṣebí n tó mọ́ wá fún ọ ní fine ó ti gbà yí pé ọkùnrin ló ní responsibility inú ilé ọkùnrin ló ń gbé ní tó pọ̀ jù ló ń san school fees ló ń sanwó ilé ló máa róúnjẹ sílé á tún raṣọ fún ẹ á tún fún ẹ ní pocket money tó bá yọ tó bá wà ṣùgbọ́n o máa wá kápá sókè pé iṣẹ́ owó ti ẹni àfi kọ́kọ́ ẹ kó gbà ẹ́ láyè láti ṣe meanwhile ọkùnrin ò dẹ̀ fẹ́ kí ìyàwó òun kó wá expose sí orí íńtánẹ́ẹ̀tì jù kí gbogbo ọkùnrin obìnrin ọmọdé àgbà kí wọ́n máa bá deal torí pé business tó ń ṣe ó ní ṣe pẹ̀lú íńtánẹ́ẹ̀tì bí pé ó ń tà ó ń rà lórí íńtánẹ́ẹ̀tì ni tó o bá fẹ́ ṣe o gbọ́dọ̀ sọ fọ́kọ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bébì mi jọjẹ́ ń ṣe tó bá ní kí n má ṣe náà máa stop ẹ ní o ìwọ́ládé orí mi o kódà fúnra ẹ̀ gan ló ti máa bẹ́ẹ̀ pé customer okay kí ni tẹ́ need ìyàwó ó yá lọ́ọ́ bá wọn dáhùn lóhùn kankan má ṣàgídí agídí ọ̀ràn tó o bá ṣàgídí tó bá jẹ́ pé o sọ pé o ní right fine o ní right kóhùn sọ school fees kí wọ́n sanwó lé wàá rìfà sẹ́yìn àbí ìwọ ráńjẹ sílé lẹ́ni kóhùn ráńjẹ sílé lọ́la ẹ ṣe nǹkan 50-50 ṣé o lè ṣe ṣé o lè gbàrú ẹ̀ kò dẹ̀ sọ pé òun ò ṣe ó ready láti gbé gbogbo responsibility kì wá ṣe pé obìnrin á máa kápá sókè problem máa dé wàhálà máa ṣẹlẹ̀ tó bá torí pé ọkọ ìhòòhò aláwọ̀ ẹ kó ṣe eléyìí kó ṣe tọ̀hún in tó wù ẹ́ lọ́kàn láti ṣe tó bá torí ẹ̀ tó bá ló fẹ́ kúrò ní ilé wàláì tó bá jáde ibòmíì tó fẹ́ lọ ó tún máa le jù yẹn lọ torí pé gbogbo ọkùnrin pátápátá ló máa ń fẹ́ kí òun jẹ́ olórí gangan nínú ilé kì í ṣe àfẹnujẹ́ o gbogbo ọkùnrin ló máa ń fẹ́ kí òun wà in control of everything nínú ilé kì í ṣe ta láfẹnujẹ́ o kì í ṣe torí ìwé lásán o tó jẹ́ pé ó máa ṣe báyìí tó máa wò pé yes èmi lọkùnrin so ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má máa bọ́kọ yín hági o kódà tọkọ ẹ bá jẹ̀bi gbà yí pé ó jàre pé ó dà ṣé ní tí ẹ sọ lélẹ̀ ó dà bó ṣe rí náà nìyẹn ọkùnrin aṣẹ́wà gbogbo ohun tó garu yẹn aṣẹ́wà wálẹ̀ létà wálé lọ bá pé díà ṣẹ̀dá mọ̀ pé ní tẹ́ ń sọ lẹ́ẹ̀kan yẹn kò rí bẹ́ẹ̀ o àmì ìmọ̀ kí kò rí bẹ́ẹ̀ but fún peace láti reign mo ní láti calm down kò rí bẹ́ẹ̀ aṣẹ́wà á agree pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ní kíní ò rí bẹ́ẹ̀ no bó ṣe kó rí nìyẹn kan wàhálà máa ṣẹlẹ̀ nígbà tí kì í ṣe wọn lọ kọ́nú ilé àwọn obìnrin míì tówó díẹ̀ bá ti wà lọ́wọ́ wọn wọn á rò pé kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ owó kọ́ ni nǹkan o owó kọ́ ni gbogbo nǹkan o owó kọ́ ni gbogbo nǹkan so ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ilé ayé kò ṣeé dá nìkan gbé